Gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa gbọ́ àlàyé nípa ìràwọ̀ iná àti ìràwọ̀ omi nínú ètò tá a ṣe wá lọ. Mi ò ní fẹ́ kẹ́ ẹ lọ jìnnà lọ́jọ́ tèní. Ẹ tún bá wa wà létí ìgbọ́ torí mo ní àwọn àǹfààní kan tí mo fẹ́ fún yín. Àwọn àǹfààní yìí lẹ́sìn máa lò ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti wà nínú ìdojúkọ àbí nínú ìṣòro kan. Ṣùgbọ́n ṣá, ẹ jẹ́ ká gbọ́ àlàyé nípa ìràwọ̀ afẹ́fẹ́ àti ìràwọ̀ erùpẹ̀ náà. Gbogbo ẹ̀yin tẹ́ níràwọ̀ afẹ́fẹ́ àbẹ́yin tẹ́ níràwọ̀ erùpẹ̀, ẹ̀yin ní kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ àlàyé nípa tiyín lọ́jọ́ tèní kó tó di pé mi wá fún àwọn oníràwọ̀ omi àti ìràwọ̀ náà ní àṣírí tiwọn. Ẹ má bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ohun ìfẹ́ SOMIDA TV, àwa làgbà. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ tí gbọ́ àlàyé nípa ìràwọ̀ omi àti ìràwọ̀ iná tá a ṣe wá lọ. Ó ti ń bẹ lórí ìkànnì ìrírí ayé TV lọ́hùn. Tẹ́ ẹ bá dé orí ìkànnì ìrírí ayé TV, ẹ bá pàdé níbẹ̀. Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Mo ṣe bẹ́ẹ̀ mo balẹ̀ gùdẹ̀ sórí ètò lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV. Mo ní orí ìkànnì yìí àti orí ìkànnì ìrírí ayé TV lọ́hùn tiwantiwa náà ni. Bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ bá wa wo ibi tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí. Òun ni kẹ́ ẹ tẹ̀ kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Kẹ́ ẹ sì tún mọ́ bá a pín kiri fún àwọn èèyàn yín láti lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ gbé fún wa lórí ètò yìí, torí mo sọ nínú ètò kan wá lọ, mo ní pé èmi ló kàn báyìí. Ẹ dákun ẹ fọwọ́ ọlá yín pa mí lára lórí ètò tá a wà yìí. Ẹ lè bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ohun ìfẹ́ SOMIDA TV, àwa làgbà. Àní gbogbo ìgbà tí ẹ̀dá bá ti ṣèwádìí irú ìràwọ̀ wo ló ní, ó di dandan kí ẹ̀dá lè ṣèwádìí kí ló dìrọ̀ mọ́ àwọn ìràwọ̀ ọ̀hún. Àwọn kí ló yẹ kó máa ṣe, àwọn kí ni ò yẹ kó máa ṣe. Bí bẹ́ẹ̀ kọ́, ó máa jẹ̀wọ̀ ní gbogbo ìgbà. Bí bẹ́ẹ̀ kọ́, ó máa ṣe àwọn nǹkan tó tako ìràwọ̀ rẹ ní gbogbo ìgbà. Èyí ló mú mi wá orí ètò gẹ́gẹ́ bí ìṣe mi láti mú àlàyé wá fún gbogbo ẹ̀yin tẹ́ ní ìràwọ̀ erùpẹ̀ àtẹ̀yin tẹ́ ní ìràwọ̀ afẹ́fẹ́. Ẹ wá tákàdá àti gègé kọ̀wé láti lè di àwọn àlàyé yìí kalẹ̀ lọ́jọ́ tèní. Kẹ́ ẹ má bàa ṣẹ̀ṣẹ̀ gbé, kọ́mọ ẹlẹ́ran yín má bàa máa jẹ gungun, kọ́mọ aláṣọ yín má bàa máa wà kísà. Ẹ wá tákàdá àti gègé kọ̀wé, ilé ẹ̀kọ́ yá lọ́jọ́ tèní. Ohun ìfẹ́ SOMIDA TV, àwa làgbà. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi ìràwọ̀ erùpẹ̀ náà. Ká gbọ́ àlàyé níwọ̀nba ṣókí nípa ìràwọ̀ yìí. Àní gbogbo àwọn ẹni tí wọ́n bá ní ìràwọ̀ erùpẹ̀ tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, tí wọ́n bá ń sùn sínú òkùnkùn àbí tí wọ́n bá ń rìn lóru, ọ̀nà á sábà máa dí fún wọn púpọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ níràwọ̀ yìí, ẹ má máa sùn sínú òkùnkùn, ẹ má máa rìn lóru ògànjọ́, àti ń pè gan ìjàkùmọ̀ kì í rìn dé ọ̀sán, ẹni abíire kan kì í rìn rò. Ìràwọ̀ yìí kò fara mọ́ àwọn nǹkan òru. Ìràwọ̀ yìí kò fara mọ́ àwọn nǹkan òkùnkùn. Ẹ ṣọ́ra gidi gan kí ọ̀nà má bàa máa dí mọ́ yín. Kẹ́ ẹ má bàa máa dàbí òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ bí erin tí ń jẹ̀jẹ̀ ìlérí. Ẹ ṣàkíyèsí fún àwọn nǹkan tá a sọ wọ̀nyí. Èyí tí mo tún lè ṣàlàyé fún yín nípa ìràwọ̀ yìí, òun náà ní pé ìràwọ̀ erùpẹ̀ tá a rí yìí, ó kórìíra aṣọ dúdú bàjẹ́bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti ní ìràwọ̀ erùpẹ̀ yìí, ẹ má máa wọ nǹkan dúdú. Gẹ́gẹ́ bí èyí tèmi wọ̀ sára yìí, ẹ rí pé dúdú ni. Ìwọ tó bá ti jẹ́ oníràwọ̀ erùpẹ̀, má máa wọ àwọn aṣọ dúdú. Ìfàsẹ́yìn ló sì máa ń jẹ́ fún yín. Gbogbo wa náà là ń tọrọ ká máa nílọ síwájú. Gbogbo wa náà là ń ṣàdúrà kí òpá ẹ̀bìtì wa máa ré síwájú.
ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ ṣàkíyèsí kó má jẹ́ pé a mọ̀ fi ọwọ́ ara wa fi fara wa sẹ́yìn. Ẹ mọ ṣàkíyèsí àwọn nǹkan wọ̀nyí. Àlàyé mi ò tí ì tán síbẹ̀. Wọ́n ní lára àwọn ẹni tí bá ń lo ìràwọ̀ erùpẹ̀ yìí, nínú wọn sábà máa ń jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ bí ìránṣẹ́ ajé, ìránṣẹ́ omi àti èmèrè alákìísà àti ń pè gan àwọn àgbàlagbà máa ń bẹ nínú wọn. Tí mo bá sọ àgbàlagbà, ó yẹ kó ti yẹ́yìn tẹ́ wà létí ìgbọ́. Mojúbà lọ́jọ́ tèní o, ìbà orí tó kún tí ò níná, ìbà ọjà tó kún tí ò lérò. Ìsábà máa ń bẹ nínú àwọn oníràwọ̀ erùpẹ̀. Èyí tí mo fẹ́ fi wá kásẹ̀ rẹ̀ nílẹ̀, ó faramọ́ èyí tá a kọ́kọ́ sọ lókè lóhùn wípé ẹ má máa sùn sínú òkùnkùn, ẹ má máa rìn nínú òkùnkùn. Ìyẹn já sí pé oníràwọ̀ yìí gbọ́dọ̀ máa wà nínú ìmọ́lẹ̀ ní gbogbo ìgbà. Oníràwọ̀ yìí gbọ́dọ̀ máa lo ìmọ́lẹ̀ ní gbogbo ìgbà. Kódà gan tí àwọn oníná mọ̀nàmọ́ná bá múná lọ níbi tẹ́ ẹ wà, ó gbọ́dọ̀ wá ọ̀nà àbáyọ, bóyá kó tan àtùpà àbí kó tan àbẹ́là. Ju gbogbo ẹ̀ lọ, ó gbọ́dọ̀ máa wà níbi tí iná wà ní gbogbo ìgbà láti lè fi máa wà nínú ìmọ́lẹ̀. Ẹ wá jẹ́ kí n bọ́ sórí ìràwọ̀ afẹ́fẹ́ ní báyìí, ṣùgbọ́n ẹ jẹ́ n dókè lọ́hùn náà kí n wo ohun tí ń ṣẹlẹ̀ níbẹ̀. Ohun ìfẹ́ SOMIDA TV, àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV. Àní ní báyìí a ti bọ́ sórí ìràwọ̀ afẹ́fẹ́. Gbogbo ẹ̀dá tí bá ti ń lo ìràwọ̀ afẹ́fẹ́ tá ń sọ yìí, ẹ lọ mọ̀ yí pé ìràwọ̀ yìí kò fẹ́ kí ẹ mọ sùn sínú ooru. Ọ̀rọ̀ mi ò yé yín. Tí ooru bá mú dáadáa, yálà lálẹ́ ni àbí lọ́sàn gangan, ẹ má mọ sùn sínú ooru. Ẹ mọ sùn síbi tí atẹ́gùn wà torí ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. Díẹ̀ nínú àwọn oníràwọ̀ afẹ́fẹ́ yìí sábà máa ń ní ọkọ ọ̀run torí pé àwọn gan yìí sábà mọ̀ pé ọmọ ẹlẹ́gbẹ́ ni àwọn. Gbogbo ìgbà tí wọ́n bá sì ti jẹ ìwọ̀ ẹgbẹ́ wọn báyìí, wọn a mọ sọwọ́ nù ni. Gbogbo ìwọ náà tó ń sọwọ́ nù ní gbogbo ìgbà, ṣé kìí ṣọmọ ẹlẹ́gbẹ́ ni ẹ́? Ṣé kìí ṣe ìràwọ̀ afẹ́fẹ́ ló ń lò? Tètè ṣàwárí ara rẹ̀ torí pé owó ò ṣe rí, owó ò rọrùn láti rí. Ká tó máa wá sọ díẹ̀ tá a ní náà nù, ó burú jáì. Tó bá wá rí bẹ́ẹ̀, wọ́n ní kí ẹ gbìyànjú ṣe ìpèsè fáwọn àgbàlagbà torí pé ìràwọ̀ yín wúlò fún gbogbo mùtúmùwà. Àbí ta ni ò fẹ́ gbatẹ́gùn sára? Gbogbo wa náà la fẹ́ mọ gbatẹ́gùn sára. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá níràwọ̀ afẹ́fẹ́, ìràwọ̀ yín wúlò fún gbogbo ènìyàn. Ní báyìí ẹ wá jẹ́ ká gbọ́ àǹfààní tí mo mú wá fún àwọn oníràwọ̀ omi àtàwọn oníràwọ̀ ọ̀nà. Ṣùgbọ́n ẹ jẹ́ n dókè lọ́hùn-ún, mò ń padà bọ̀ sórí ètò. Ohun ìfẹ́ SOMIDA TV, àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV. Àní èyí ni àwọn àǹfààní tí mo mú wá fún àwọn oníràwọ̀ omi lórí ètò lọ́jọ́ tèní. Gbogbo ẹ̀yin tẹ́ níràwọ̀ omi, tẹ́ sì wà nínú ìṣòro, tẹ́ wà nínú ìdojúkọ kan, ẹ dákun ẹ bá ń kọ àwọn kinní yìí kalẹ̀ dáadáa, kẹ́ lọ gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Ó dá mi lójú pé dídùn lọ́sàn yóò sọ fún yín. Àkọ́kọ́ náà, ẹ lọ wá ewé ọ̀mísìmísìn. Ewé ọ̀mísìmísìn, ẹ lọ wá ewé yìí. Lẹ́yìn èyí, ẹ lọ wá ìbòjú ìgbín. Ìbòjú ìgbín ó ti yáwọn ẹni tí wọ́n ń gbé gbèríko dáadáa. Tó bá tó àwọn àkókò kan, ìgbín a máa fi àwọn kinní funfun kan bojú rẹ̀ báyìí. Ẹ wá kinní yìí, ó di 2. Lẹ́yìn èyí, ẹ lọ wá ewé ìrókò, ó di 3. Lẹ́yìn èyí, ẹ lọ wá ọmọ ayò 10. Ẹ̀yin náà ti máa ayò tán máa ń ta. Ó ní àwọn ọmọ tán fi máa ń ta ayò yìí. Ẹ wá ọmọ ayò yìí 10, ó di 4. Gbogbo àwọn nǹkan 4 yìí, ẹ wá lọ̀ wọ́n papọ̀. Tẹ́ ẹ bá lọ àwọn nǹkan 4 yìí papọ̀ tán, ibi tá a wá ń lọ gangan ládé yìí. Tẹ́ ẹ bá gbàgbé àwọn àlàyé tá a ṣe nínú ìràwọ̀ omi lọ́hùn-ún, a sọ pé àwọn iṣẹ́ tí máa ń dáhùn lára àwọn ọmọ yìí gan, òun ni hàntú àbí omi àdúrà. Hàntú yẹn gangan lẹ fẹ́ fi sínú iṣẹ́ tẹ́ fẹ́ ṣe yìí. Ẹ sọ fún àwọn àfáà tí wọ́n mọ hàntú hàn dáadáa, wọ́n wá hàn kéwì yìí fún yín. Kéwì yìí náà ni yáda fíhànlẹ̀ àfáàtì ìdìfà ànàlẹ̀ àfáàtì. Ẹ bá ti kà á bẹ́ẹ̀ fáwọn àfáà oníhàntú, àwọn àfáà tí wọ́n mọ kéwú, wọ́n ti mọ̀ lẹ́ẹ̀kan náà. Yáda fíhànlẹ̀ àfáàtì yìí wọ́n hàn lẹ́ẹ̀méje, ẹ̀ẹ̀méje péré náà fẹ́ hàn.
ṣùgbọ́n ẹ gbìyànjú kẹ́ sanwó hàn tó yìí dáadáa fún wọn tẹ́ bá fẹ́ kíṣẹ́ yìí dáhùn fún yín tí wọ́n bá ti hàn yá dá fín àlẹ́ àfáàtì èdè fáhàn ànàlẹ́ àfáàtì yìí lẹ́ẹ̀méje wọ́n wá fọ̀ pẹ̀lú omi díẹ̀ yìí lẹ́ẹ̀fi po àwọn kinní tẹ́ ẹ lọ yìí ẹ wá wá oyin gidi ẹ wá da gbogbo rẹ̀ sínú rẹ̀ iṣẹ́ dé nìyẹn àárọ̀ kùtùkùtù lẹ́sìn mọ́ la gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọmọ omi tẹ́ ẹ wà nínú ìṣòro iṣẹ́ yìí kò jù bẹ́ẹ̀ náà lọ àárọ̀ kùtùkùtù lẹ́mọ̀ tọ́ oyin yìí lá ẹ̀yin tẹ́ ẹ bá lè gbé àwọn ìgbésẹ̀ yìí tẹ́ ẹ lè wá àwọn kinní yìí kẹ́ ẹ ṣe fúnra yín ẹ lè kàn sí ohun ìfẹ́ SOMIDA lórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 màá bá yín ṣe àwọn iṣẹ́ yìí tẹ́yìn náà ẹ sì bẹ̀rẹ̀ sí nílò gbogbo àdójúkọ tẹ́ wà nínú rẹ̀ ìrọ̀rùn ni ó sì padà já sí fún yín. ní báyìí àǹfààní tí mo mú wá fẹ̀yìn tẹ́ ẹ níràwọ̀ iná ẹ jẹ́ káwa náà farabalẹ̀ ká gbọ́ dáadáa ká bàa lè rọ́nà àbáyọ sí gbogbo àdójúkọ tá a wà mò ń bọ̀ mí tí ì dé. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ohun ìfẹ́ SOMIDA TV gbogbo ẹ̀yin tẹ́ ẹ níràwọ̀ ná tá a ti ṣàlàyé fún yín wá lọ ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àwọn àǹfààní tẹ́ ẹ lè fi borí gbogbo ìṣòro tẹ́ ẹ wà nínú rẹ̀ ẹ wá tákàdá àti gègé kọ̀wé kẹ́yìn náà bá lè dé mọ́lẹ̀ gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ níràwọ̀ iná ẹ̀yin náà ẹ lọ bá ń wá ewé ọ̀mísìmísìn lẹ́yìn eléyìí ẹ wá ewé ajé kò wá tán síbẹ̀ ẹ wá ewé rere akọ ó di mélòó ó di mẹ́ta lẹ́yìn àwọn eléyìí ẹ wá owó ẹyọ bẹ́ẹ̀ lẹ́wà ọmọ ayò ó di mélòó ó di márùn-ún ẹ wá ọ̀gà gbígbẹ kan sérí rẹ̀ ọ̀gà gbígbẹ ṣé mọ̀ tí wọ́n ń pè ní ọ̀gà ṣé kàmìlẹ́yàn kọ́ lẹ́yìn máa ń pè lédè Faransé ẹ wá èyí tó ti gbẹ ẹyọ kan sórí rẹ̀ tẹ́ bá ti débi tán tà ẹ̀yin sáà ti sọ yín pé gbígbẹ lẹ fẹ́ rà gbogbo àwọn kinní yìí lẹ́wà jó papọ̀ tẹ́ bá ti jó wọn papọ̀ tán ẹ wá lọ̀ wọ́n lẹ́búlẹ́bú lẹ́yìn tẹ́ bá ti lọ̀ tán ẹ wá fi po ọṣẹ Ghana ìyẹn fẹ̀yìn tẹ́ mọ́ ń lo ọṣẹ Ghana ẹ̀yin tẹ́ ìbá lo ọṣẹ Ghana wọ́n ní kẹ́ ẹ wá ọṣẹ eva kẹ́ ẹ fi pò ó pọ̀ tẹ́ bá ti pò ó pọ̀ báyìí tán ó wá ní àwọn ọjọ́ tẹ́ mọ́ wẹ̀ ẹ́ torí pé gbogbo ọjọ́ náà kọ́ lẹ lè wẹ̀ ẹ́ àwọn ọjọ́ wo lẹ fẹ́ mọ́ wẹ̀ ẹ́ ṣe ti ń dè mọ́lẹ̀ báyìí ṣe ẹ̀ ṣí kọ báyìí ọ̀dà náà mò ń padà bọ̀ kí n wá sọ àwọn ọjọ́ tẹ́ mọ́ wẹ̀ fún yín ẹ mọ́ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ohun ìfẹ́ SOMIDA TV àní lẹ́yìn tẹ́ ẹ ti fi iṣẹ́ yìí po àwọn iṣẹ́ yìí tán ọjọ́ mẹ́ta péré náà lẹ́mọ̀ wẹ̀ láàrin ọ̀sẹ̀ ọjọ́ àkọ́kọ́ òun náà ní ọjọ́ ajé ìyẹn Monday ṣé lẹ́ǹdí lẹ́mọ̀ ń pè lédè Faransé ẹ mọ̀ wẹ̀ ní ọjọ́ ajé yìí ọjọ́ kejì òun náà ní Thursday ìyẹn ọjọ́bọ̀ ṣé jeudi lẹ́yìn mọ̀ ń pè lédè Faransé ó di ọjọ́ méjì ọjọ́ kẹta tẹ́ ẹ tún lè wẹ̀ láàrin ọ̀sẹ̀ òun náà ní ọjọ́ Sunday ìyẹn ọjọ́ dimanche lọ́dọ̀ àwọn eléyìnbó Faransé àbí bẹ́ẹ̀ kọ́ lẹ mọ̀ ń pè ajá bẹ̀kẹ́ láti Paris àwọn náà mọ̀ ń kọrìjé mi lórí àwọn Faransé tí n bá sì pè mo kí yín ní Paris lọ́jọ́ tèní àkóbójú ọjọ́ ṣe rí bẹ́ẹ̀ ọjọ́ ọ̀sẹ̀ yìí òun ló kó àwọn ọjọ́ yìí ní mẹ́ta tẹ́ mọ̀ wẹ̀ àwọn iṣẹ́ yìí tẹ́ bá ti lo iṣẹ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ká lò yìí ó dá mi lójú pé gbogbo ọ̀nà tó dí mọ́ yín gbogbo ọ̀nà tí ò là gbogbo rẹ̀ ni ó padà là fún yín ẹ̀yin náà tẹ́ ẹ bá lè wá gbogbo àwọn ewé yìí tẹ́ ẹ lè wá àwọn ọ̀gà yìí tẹ́ ẹ lè ṣe ọṣẹ yìí fúnra yín ẹ lè kàn sí Ohun ìfẹ́ SOMIDA lórí nọ́mbà tí mo pè fún yín tẹ́lẹ̀ kí n bá yín ṣe àwọn iṣẹ́ yìí kẹ́ ẹ sì mọ́ lọ lò ó dá mi lójú pé dídùn lọ́sàn yóò sọ fún yín. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. ohun tí mo ní fún yín lórí ètò lọ́jọ́ tèní kò jù báyìí lọ mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí
ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí kò ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò kẹ́ ẹ sì tún mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí mo ní èmi ló kàn èmi lóore kàn ẹ dákun ẹ fọwọ́ ọlá yín pa mí lára lórí ètò yìí ẹ lè bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 ẹ ṣeun púpọ̀. Ohun Ìfẹ́ SOMIDA TV àwa làgbà. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mímọ́ fi lé ìṣe lọ́lọ́jọ́ tèní mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ iṣu àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o Muhammadu Akówódébọ̀ Akóredé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe tikú kì í ṣe tàrùn ìpàdé mi àti yín ó tún di lórí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn-ún títí ìgbà tátùmọ̀ pàdé níbẹ̀ mi ò fi yín sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. Ohun Ìfẹ́ SOMIDA TV àwa làgbà.